ṣáájú àsìkò yìí a máa ń sọ káàkiri pé ètò ààbò ilẹ̀ Yorùbá wípé ètò ààbò ilẹ̀ Yorùbá ó múnádóko dáadáa ṣùgbọ́n lẹ́nu lọ́ọ́lọ́ọ́ yìí ọ̀rọ̀ yẹn ò fi bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ mọ́ pẹ̀lú oríṣiríṣi tá à ń gbọ́ káàkiri ilẹ̀ Yorùbá lákọ̀ọ́kọ́ a gbọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ nígbà tó yà tún gbọ́ níbo míì nígbà tó yà kódà tó fi dé ìpínlẹ̀ Èkó gan pàápàá oríṣiríṣi ìròyìn tí ó bani lọ́kàn jẹ́ àti tó bàyàn lẹ́rù gan ni à ń gbọ́ káàkiri nípa ètò ààbò ní ilẹ̀ Yorùbá. Kí ni ìfojúsùn yín pẹ̀lú ọ̀rọ̀ tó wà lẹ́yìn? Kí lẹ rò bóyá ó mẹ́hẹ̀ kí ló dé tá a fi débi tí a wà yìí àti pé ọ̀nà wo ni gan ni ọ̀nà àbáyọ fún ọ̀nà Yorùbá lórí ètò ààbò? Ṣé eku mo dẹ̀ dúpẹ́ pé ìwà Olódùmarè tó mú yín débi láyọ̀ àtàlàáfíà aṣọ gbogbo yín padà sílé. Ọ̀rọ̀ yẹn, ọ̀rọ̀ tó bí mi, kókó ọ̀rọ̀ ni. Kò sí ẹni tí ò dé bá, kò sẹ́ni tí ò rò ó pé èèmọ̀ wọ̀ lù. Àfi tí a bá ń tanra wa jẹ, kí ló dé? Ṣé a ríru eléyìí rí? Ṣé èní ni àwọn tó ń dẹran ti ń dẹran wá? Láti ìgbà èmi tí ó wà yìí tí sí láti ìgbà tí ń kéré táwọn tó ń dẹran náà ti ń dẹran wá sékò tó bá dẹran wọn tán wọ́n á tún ta ìtọ́ màálù. Ìtọ́ màálù tó ń tà tó máa ma gbé káàkiri ìgboro. Àṣé ìtọ́ màálù yẹn ammonia. Àwọn ìyá wa ń gbà yẹn ṣé wọn pé kò sí gáàsì, kò sí kíní kankan. A kàn rí pé wọ́n ń rà, wọ́n gbé sí ibi tí wọ́n ti ń dáná oúnjẹ lẹ́yìnkùlé. Ṣé ìgbà yẹn àwọn ọmọ kéékèèké tó ní gìrì, tó bá ti tí gìrì yẹn bá ti mú wọn, tó bá ti bẹ̀rẹ̀ sí gbọ̀n báyìí, á lọ mú kíní tó ti rà sínú ìgò yẹn, wọ́n kàn gbé sí imú ẹ̀ ni. Tó bá ti sun wọ́n mú báyìí, á jí gbìrì ni. Àwọn málà yẹn ló ń tà. A dẹ̀ ń bá lọ, à ń bá lọ, à ń bá lọ bí ẹni pé bàbá èṣù ló wọ̀lú ni. Táwọn àgbà wọ́n ní àgbà kì í wà lọ́jà, orí ọmọ tuntun. Olúkalúkú dákẹ́ ó fọwọ́ lẹ́rán wò, kò sí ẹni tó sọ̀rọ̀. Àbòsí rèé. Bí eré, àwọ̀ bọ́rùn dẹ́kun. Ó dẹ̀wù, ó dókun. Ká má ṣe nǹkan kan sí. Àti sójà o, àti ọlọ́pàá o, àti àwọn tí ò ti ẹ sí, kò sẹ́ni tí ara ẹ balẹ̀ mọ́ o. Ṣé ìlú ni ẹ́? Ẹ̀rí mo ti wò nítorí iṣẹ́ ológun lè mí kọ́. Bọ́dẹ̀ ṣe kọ́ wa ni pé ilẹ̀ wa, ilé wa, ọ̀nà wa kò sí olúwa ẹ̀ tó bá wá láti ìta tó níbo la fẹ́ lọ. Kàkà kọ́ dáni mọ́lẹ̀ lójúde àna ẹni, a já ìtàn aya ni. Ó ti di yẹ́gẹyẹ̀gẹ, ó ti di yàwúuyàwú. Ó ti ẹ̀ wá mọ̀ nísìnyí bí àwọn tó rédíò wọ́n sì ó ti lọ́wọ́ nù. Àná tó gba ransom, wọ́n gba billion, wọ́n ti sọ́ di iṣẹ́ oúnjẹ. Torí ẹni tó súnmọ́ ni tó mọ̀ ni ó ń ṣe ni o. Èmi ò rò pé àwọn ọmọ kankan wá láti ìta níbi kan. Ẹ jẹ́ a jókòó ká tún ìlú ṣe o. Ebi ń pa àwọn èèyàn ìlú, èèyàn wọ́n nílùú. Ìdájú president gbọ́ ẹ fẹ́ di president, ẹ fẹ́ di gbá, ẹ fẹ́ dọ́gbọ̀n, ẹ lọ sí senate, ẹ fẹ́. Ṣé ìyẹn ni ọ̀rọ̀ tó wà lẹ́yìn? A ní kí wọ́n sọ̀lú dẹ̀rọ̀. Kí ni iṣẹ́ ìjọba?
ni pé kí àwọn èèyàn wá lè lọ síbi tí wọ́n fẹ́ lọ lálàáfíà, wọ́n dẹ̀ padà lálàáfíà. Ọmọ fẹ́ lọ ilé-ìwé kó lọ, èyí tó fẹ́ lọ sí hospital kó lọ kó bọ̀ lálàáfíà. Kò sí gbogbo ìyẹn mọ́. Hospital wá sí ó dàbí ibi tí ó jẹ́ pé èmi náà láwọn àbúrò oríṣiríṣi, á kọ́ ní nǹkan kan ṣe fúrufú, tó bá nínú dùn, á ní kíní kan wà lẹ́yìn, tó bá dẹ̀ ní kí wọ́n lọ sọ irọ́ ni, pàó wá ló ti kú. Èèmọ̀ wọ̀ ló. Mo dẹ̀ fẹ́ sọ fún olórí oko lórí gbogbo ariwo tá ń pariwo, àtàmùpòpò tó jókòó bẹ́ẹ̀. Ọ̀gá lọ́yà mà ni, professor mà ni, tó ń ṣe bí ẹni pé òun ò mọ nǹkan tó ń pè law. Gbogbo àbòsí tó ń lọ àfiwọ́, àfiwọ́, àfiwọ́. Olódùmarè nìkan ni ó jẹ́ èmi ni. Kò dẹ̀ sí ẹ̀dá tó Ọlọ́run bí, ijọ́ tó bí ẹ, ijọ́ tó máa lọ. Tásìkò tó máa lọ bá dẹ̀ tó, kò sí, jìnàdù kankan ò lè gbá ẹ lẹ̀. Kò dẹ̀ sí nǹkan tó mú wá sáyé, kò sí nǹkan tó máa mú lọ sọ́run. Ẹ jẹ́ àṣeré o. Ẹ̀dá tí máa ń sọ fún àwọn èèyàn nígbà tí ohun tí à ń bọ̀ láyé, ta lolúwẹ̀ tó sọ fún Olódùmarè pé, Igbo ni mo fẹ́ jẹ́ o, Yorùbá ni fẹ́ jẹ́ o, ilẹ̀ Hausa ni fẹ́ lọ o, kàn bí mi sígbà o, kàn bí mi sáwo o. Pàó lolúwẹ̀ dẹ̀ jáde. Ò ní, kò sí pé ìwọ ló sọ pé ibi tó fẹ́ wà rè. Ó dẹ̀ ní òun dá ẹ ní àwọ̀ ara òun. Kí ló fà? Èèyàn ni gbogbo wa. Ó wà lọ́tùn, ó wà lósì, ó wà lókè. Kí ni ìyàtọ̀ rẹ̀? Àlé èèyàn ni èèyàn. Nǹkan tí ìwọ ò bá dẹ̀ nígbà má ṣe fún ọmọlàkejì ẹ. Olúwa ṣe kọ́ fún wa ni. Ó ṣe wà nínú Bíbélì ló wà nínú Kùránì. Èmi ò mọ nǹkan tá ń lé o. Mi ò dẹ̀ mọ nǹkan tó ń lé wa o. Àsìkò tó, wọ́n ń la góǹsì. Bóyá ká tó bọ̀rẹ̀, ká tó gbébò, ká tó gbébò. Ẹ wo ògbò tán ṣe tán lẹ́kìtì. Bàbá ńlá àbòsí, ẹ̀tàn, ìranù. Ẹ̀hẹ́n ti wọlé. Kó wọ̀. Ṣé kó wọlé ló fẹ́ ṣe ni? So bàbá, kí wá lọ̀nà àbáyọ sí gbogbo àwọn kùdìẹ̀kùdìẹ̀ tá a kà sílẹ̀ wọ̀nyí? Mo láti sọ nǹkan kan tó dùn mọ́ mi nínú. Ta bá dẹ̀ fi tẹ̀mítẹ̀mí ṣe, à sọ̀lú dẹ̀rọ̀. Èyí tí èmi ò fẹ́ nù nǹkan tí ìjọba, àwọn tó wà ní ìjọba ń ṣe. Màá sọ tèmi fún olórí oko. Torí gbogbo owó ta láni tá ń yá, ta ni ó san? Gbèsè. Gbèsè. Níbo ló kọjú sí? Kí lẹ fi ń ṣe? Wọ́n fẹ́ ṣe Coastal Road, wọ́n fẹ́ ṣe Sokoto Road, wọ́n tún fẹ́ ṣe Kata Bridge. Ṣé ìyẹn ló máa fún àwọn èèyàn lóúnjẹ? Ìyẹn ló máa mú inú àwọn ọmọ ọ̀dọ́ dùn? Ilé ìwé ọ̀fẹ́ làwa lọ nígbà tá kéré. Mo rántí ìgbà náà, bàbá mi civil servant ni. Ó gbé mi sórí bicycle ẹ̀. Wọ́n gbé mi lọ sí Arọlọ́yà pẹ̀lú portmanteau. Bí ìgbà tí bẹ̀rẹ̀ nìyẹn. Bàtà rẹ̀ á dún ko ká kò bá kàwé rẹ̀. Àmọ́ èèyàn kan wà o, ó jẹ́ Mùsùlùmí o, ó jẹ́ Christian o, ó jẹ́ ti ìbílẹ̀ o. Kan náà ni gbogbo wa. A máa ti ẹ̀ kọrin kan nígbà yẹn lékòó pé tọdún bá dé, a ṣe. Tó bá di ìgbà tí Sukulobià tó ń ṣe ọdún ìbílẹ̀, Prophet Muhammad,
gbogbo wa là ń gbé sóko lọ bìí akiri. A máa kọrin káàkiri ládùúgbò wa jẹ. Tó bá dìgbà léyá, gbogbo wa la máa lọ bá wọn gbẹran. Tó bá lọ lé kéwú, wò mí ti, èmi náà àṣà rà torí àwọn ọ̀rẹ́ wa ni wá ládùúgbò. Èmi náà kọ́ kéwú díẹ̀díẹ̀. Tó bá dẹ̀ díjọ́ Sunday tá a lọ sí ilé church, àwọn máa ma wò wá, máa lọ. Kò sí ìjà. Tí wọ́n bá ní tẹ́nì kejì òní, wàá fún un, wàá pín. Now, ó dé lẹ́sìn, party, political party, kíní kan party, àwọn kan party, ìwọ ló lè lọ, ìwọ lọ. Olódùmarè nìkan lọ́ba. Ọlọ́ba lánàá, ọba léni, ọba títí ayérayé, òun nìkan kò sí nǹkan tó bá ló fẹ́, tó bá ti gbé àdúrà síwájú Olódùmarè tó dẹ̀ jẹ́ tẹ̀mí ẹ̀, tó jẹ́ tó ì tó ti tọ́, tó ti lẹ̀ mọ́ ẹ̀ ńgbà tó ń bọ̀, ẹ̀dá kan ò lè gbà lọ́wọ́ rẹ̀. Mo ń bẹ̀ ẹ́ kó wọnú yàrá ẹ̀. Tí àwọn tó ń bá ṣiṣẹ́ bá ń tàn pé gbogbo ẹ̀ dànù, torí tó máa ń sọ ni, a ní náírà tuntun ti di, dọ́là ti ṣe kíní kan ti di bá, àgbá kan ti di. Nísìnyí, ta ni olórí oko? Ìwọ náà ni. Ta ni ẹni tó wà ní Minister for Petroleum? Ìwọ náà ni. Ta ni Chairman NNPC? Ìwọ náà ni. Ta ni èèyàn kan tó ń gbé finished oil products wọ Nigeria? Oando, ìwọ náà ni. Èèyàn kan kì í jà wá dé. Èèyàn kan kì í jà wá dé. Ibi tí èmi rí tí aáwọ̀ wà, èmi ń sọ yìí o. Àwọn ilé ìwé tí a wá dé wà, àwọn ọmọ ilé ìwé wa. Ẹ wo bó ṣe ń lọ láwọn kan lọ kó wọn nílẹ̀. Ẹ wo bó ṣe bẹ́ orí teacher yìí ní Ògbómọ̀ṣọ́. Àwọn tó ń sọ̀lú dẹ̀rọ̀, àwọn tó ń gbé wa dìde ni àwọn teacher wa. Ẹ dẹ̀ lọ bẹ́ orí ẹ̀, títí dé ọ̀sẹ̀ kẹrin rèé. Ṣé kì í ṣe ọmọ èèyàn ni? Ṣé Ọlọ́run kọ́ ló dán o? Àwọn tó dẹ̀ ń ṣe eléyìí wa, eléyìí wa níbi kan. A máa yọ̀, a yọ̀ wọ́n, a ṣe wá, ta lẹ̀ ń tàn. Ètò kan yìí sì, a fẹ́ lọ dìbò, a fẹ́ dìbò, a mọ̀ pìtàn. Ìyẹn náà ń lọ sókè ló lọlẹ̀. Iṣẹ́ àbábà tó ń tan rẹ̀ jẹ́ bí ìyá Jímọ̀ tó dé mọ́ṣáláṣí tó lòdì nílé ọmọ. Ìranù ni.